Onúro dùnú ó ti dá mi dúró pẹ́ jù gbogbo ẹ lọ bá mi gbé ẹrù ògùn ọwọ́ rẹ̀. Irọ́ oníbodè ẹ̀tọ́ rẹ kọ́ ẹ̀tọ́ àyànfẹ́ ni lóòótọ́ ló ti ń gbà látọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n ní báyìí àyànfẹ́ ni wọ́n gbé ẹrù ògo yìí fún. Èmi àti wọ́n mọ̀ ọ́ lóòótọ́ àyànfẹ́ yìí a máa gbàdúrà a sì máa gbàwẹ̀ kódà àdúrà rẹ̀ ó gbóná jọjọ àmọ́ àwọn ṣùgbọ́n mẹ́ta kan ń bẹ láyé rẹ̀ ṣùgbọ́n àkọ́kọ́ òun náà ní ìgbéraga àyànfẹ́ yìí ní ìgbéraga ọkàn gidigidi a sì ti kọ̀wé rẹ̀ wípé kìkì onígbéraga lèmi ń wò lókèrè rẹ̀ ṣùgbọ́n mo júbà fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn ṣùgbọ́n èkejì rẹ̀ àyànfẹ́ yìí a máa kẹ́gàn a sì ti kọ̀wé rẹ̀ wípé nígbà tí abanijẹ́ bá dẹ́kun àti banijẹ́ nígbà náà la ó bàjẹ́ kanlẹ̀ ìkẹta rẹ̀ rẹ̀ o àyànfẹ́ yìí a máa ṣèdánilẹ́jọ́ a sì ti kọ̀wé rẹ̀ wípé kí ẹnikẹ́ni má ṣe dánilẹ́jọ́ kí a má bàa dá wọn lẹ́jọ́ ṣó wá ti rí wípé kò tọ́ sí ẹrù ògo yìí fún díẹ̀ yìí bá mi gbé ó ṣeun ojú àtúrà rí. Holy Spirit, ṣé bọ́lá ní fi mí sílẹ̀ ni? Why should you allow them go with my gift? Even with my glory this time again? Why now? Pẹ̀lú gbogbo ìlàkàkà mi, despite all my services to you, I praise you all time, in fact, why me? Why all this? Why? But you said you're a promise keeper. Are you keeping promises this way? Wo àyànfẹ́, gbogbo àdéhùn tí mo ní pẹ̀lú rẹ̀ ṣé mi ò tẹ̀lé ni. Àkọ́kọ́, mo ní ìlérí pẹ̀lú rẹ̀ wípé mi ò ní fi ayé rẹ̀ sílẹ̀ ní gbogbo ìgbà. Ṣé mo fi ayé rẹ̀ sílẹ̀? Ìkejì, mo wí fún ọ wípé ní gbogbo ìgbà mi ò ní kúrò ní ẹ̀gbẹ́ rẹ̀. Ṣé mo kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀? Ìwọ náà ṣàfitì ara rẹ̀ gbọ́ nípa ṣùgbọ́n mẹ́ta tó ń bẹ nínú ayé rẹ̀. Èyí ló ń fún oníbodè láyè láti lè máa rí ire rẹ̀ gbà. Gẹ́gẹ́ bó ṣe fi ti ara rẹ̀ gbọ́ lóòótọ́ o jẹ́ aládùúrà o jẹ́ onígbàgbọ́ o sì jáláwọ̀. A kọ nínú ọ̀rọ̀ náà nínú ìwé Jòhánù orí 3 wípé bí a ò tún ènìyàn bí òun kò lè jogún ìjọba Ọlọ́run nítorí ẹni tí a bá bí nípa ti ẹ̀mí ni èyí tí a bá bí nípa ti ara ni. Àyànfẹ́, o nílò láti di àtúnbí nítorí ṣíṣe iṣẹ́ ẹ̀mí mọ́ nínú ayé rẹ̀ ọwọ́ rẹ̀ ló wà. Bẹ́ẹ̀ ni torí tó o bá fi àwọn ṣùgbọ́n mẹ́ta yìí sílẹ̀ kò ní sí àǹfààní fún mi láti ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ màá kàn máa tẹ̀lé ọ lásán ni. Holy Spirit, mi ò mọ̀ ṣàánú fún mi. Have mercy upon me. I never knew all this. Ìfàánú gbà mí. Ṣùgbọ́n mẹ́ta, ìgbéraga, ìkẹ́gàn, àti ìdánilẹ́jọ́. I never knew. Have mercy. You can't leave me this way. You can't leave me this way. Help me out of this situation. Have mercy upon me. Àfàánú gbà mí. Ẹ̀mí mọ́ ṣàánú fún mi. Wo bí ìránṣẹ́, iṣẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti ṣe gẹ́gẹ́ bí onígbàgbọ́. Wo ìránṣẹ́ yẹn bó ṣe ń gbàdúrà tó ń gbààwẹ̀ tó dúró déédéé tó ṣùgbọ́n mẹ́ta tó ń bẹ láyé rẹ̀ òun ló ń sọ ire nù ní ọwọ́ rẹ̀ ní gbogbo ìgbà. Jọ̀wọ́ lọ ṣe àtúnṣe. Àkọ́ wípé ẹni tá a bá bí nípa ti ara ní ṣe èyí tí a bá bí nínú tẹ̀mí ti ẹ̀mí ní ṣe. Lọ gba Kristi lótìtọ́ àti olùgbàlà fi ṣùgbọ́n ayé rẹ̀ sílẹ̀. Jọ̀wọ́ fi ọ̀rọ̀ ránṣẹ́ fún àwọn olólùfẹ́ rẹ̀ tíwọ náà nífẹ̀ẹ́ lọ́pọ̀ èèyàn bó ṣe fi ránṣẹ́. Ìlàkọjá ògo rẹ̀ tó ń gba ògo sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ní orúkọ Jésù yóò di àtúnṣe. Jésù Olúwa wa, àmín, shalom. Fúdí èyí Ifábí ó fẹ́ kó o fi wọn àtijọ́ sílẹ̀ gba ìyèrè gbọ́. Bí àgbélébù mi kó o sì máa tọ̀ mí lẹ́yìn. Bí àgbélébù rẹ̀ kí n máa tọ̀ ọ́ lẹ́yìn. Ẹnikẹ́ni tó bá gbà yóò rí ìyà ẹ̀ nípẹ̀kun. Òótọ́ mà ní
òrìṣà lágbóńdó kò nójú kò mà rí, ó ní etí kó máa gbọ́.